bàbá tó gba góòdù sọ ọ̀rọ̀ kan yìí pé ọmọ ìyá àwọn akadib torí pé ìgbà tó kan akadib tẹ pí mọ́lẹ̀ ó gbé ẹsẹ̀ àlùnákàdé court ó gba retraction lọ́wọ́ ẹ̀ ó gbé Jamiu Adégúnrú àdé court ó gba retraction lọ́wọ́ ẹ̀ ó gbé Jákèmọ́ dìde court ó gba retraction lọ́wọ́ ẹ̀ ó gbé Awíkókó dé court ó gba retraction lọ́wọ́ ẹ̀ ó gbé àwọn ìyá kan lọ court ó gba retraction lọ́wọ́ ẹ̀ ó ń gbìyànjú àti gbé mi dé court ní Ṣájàmbé tó wá gba gbogbo ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn pẹ̀lú kó gbé wọn dé court wọ́n dẹ̀ ṣe retraction now àwọn kan wá ń sọ ń sìn pé ẹ dáríjì Saheed ṣèbó tí ń bẹ̀bẹ̀ ṣèbó tí ń ṣe fídíò ṣèbó tí ń bẹ̀bẹ̀ ṣèbó tí ń ṣe fídíò ẹ wá béèrè lọ́wọ́ àwọn tó ń sọ bẹ́ẹ̀ wípé ọjọ́ tó kan ẹ̀yìn Yusufu ṣó gba fídíò ẹ má wo àbòsí o ọjọ́ tó kan Yusufu ṣó gba fídíò bàbá kí ó gba góòdù tí wọ́n ń ṣèlérí wípé ìwọ̀n táwọn nídìí ni pé tó bá ti dé court kó kàn ṣe undertaking wọn ò ní ṣe mọ́ torí pé bàbá kí ó gba góòdù mọ́ àtẹ̀mí àti bàbá Bàrígà àti àwa kọ̀ọ̀kan mọ̀ wípé gbogbo tí Saheed ń sáré ẹ̀ ni wípé kóhùn kàn ayé escape pé ẹjọ́ yẹn kò ní court ó ṣe padà bọ̀ àwọn bàbá yẹn ìwọ tó wá gọ̀ wàá rí fídíò kan tí Saheed wá ṣe níjẹta tó ní wọn ṣe apology fún wọn Alájà Kaola àti àwọn leaders tó kù ṣe gbogbo apology tó bá ń ṣe apology á ní bàbá wa ọba Ìlọrin ẹ dáríjì mí kọ́lọ́hún foríjì yín no bẹ́ẹ̀ kọ́ á ní bàbá wa ọba Ìlọrin ẹ má bínú torí pé gbogbo tó ṣẹlẹ̀ yìí Ọlọ́run bá mi dáríjì ẹ̀yin náà kíní kan. bá ń foríjì wọn o ohun tí bá sọ pa wọn tí ò bá dá Ọlọ́run bá ń foríjì wọn foríjì gbogbo àwọn ọmọ wọn náà àtòrí bàbá wa Sheikh Habib Abdullahi Al-Alori àti gbogbo àwọn àfáà tó kù náà Ọlọ́run bá foríjì gbogbo yín Ọlọ́run bá wà pẹ̀lú yín o gbogbo ẹ̀yin àfáà bàbá Mufasiru lọrin bàbá Ọlọ́run adáríjì ìwọ tó ṣẹ̀ o tún wá ń sọ fáwọn ẹni pé àwọn ni wọ́n ṣẹ̀ Ọlọ́run dáríjì wọn ṣọ́n fún àwọn ṣẹ̀ Ọlọ́run ni tó bá tó wo ìkáyà tó ń lò Saheed máa ń bí pé òun gbọ́n lójú ara òun but wọ́n tó bá ní làákàyè o ò lè detect ẹ̀ ni wọ́n ṣe máa ń bẹ̀rù pé Okanlomo yìí náà lọ bá jáṣẹ́ now ṣe wá di ti Yusufu kí wá tó wá round up ẹ̀ ni wípé Yusufu tó wá di pé ó wá kọlù sórí program Saheed ẹ máa wá lábòsí o ó wá ní Saheed ó fẹ́ Saheed lọ́dọ̀ tí ẹ lọ́hùn ni ó ń ṣe wá lọ́dọ̀ tèmi o ó ní you did well. ṣé nílẹ̀ tí ń ṣe apology mò ń wo apology kàtà ẹ̀ ṣe ní 2020 July 2020 fún bàbá wa ọba ìlú Ìlọrin àti àwọn àgbààgbà inú ẹ̀sìn mo wá wò pé this is ìwà tó yẹ ká bá lọ́wọ́ mùsùlùmí sọ pé ká yìí ò dáa téèyàn dẹ̀ ṣe nǹkan tó ń pè ní redress. you did well àmọ́ mo wà lórí program yẹn látàárọ̀ yín tó ṣe yẹn ó ṣe dáadáa àwọn bàbá yẹn ó ti bẹ̀ wọ́n alábòsí ṣé ìwọ gbarú ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ number one ẹlẹ́ẹ̀kejì mo kí bàbá wa kan tó ń pèsè ní program Kaola tí wọ́n sọ pé ó dà bẹ́ẹ̀ ẹ bá ń béèrè lọ́wọ́ Saheed Shittu tó tí bàbá wa yẹn ń sọ pé ó dábọ́ ṣe fílẹ̀ ọdún mélòó ló ti ń ṣe kéèsì Yahya Gambari tó fi Yahya Gambari lẹ̀ títí dì sí Sùlùmí ni ọdún mélòó ló ti ń ṣe kéèsì àáfà Wàhábù ṣó fi wọ́n lẹ̀dí sí yìí ni. Support for Afa Alhaji Saheed Shittu because gbogbo ohun tó wù kí Afa Saheed ṣe nínú ẹ̀sìn gbogbo ohun tó wù kẹ́ ẹ sọ wípé ó ṣe tó dùn yín ẹ ti ní kó ṣe apology ó ti ṣe apology that is me. Ṣé wọ́n sọ wípé èèyàn ò lè take new leaf ni èèyàn ò lè turn over new leaf àbí béèyàn bá ṣe ọlọ́ngàn ó ní ká tó bá òun dẹ̀ ṣàforíjì èèyàn lóun ṣe bẹ́ẹ̀ mọ́ ẹni dandan ẹ fẹ́ bàjà ẹ lè win ni ìdí tá a fi lè win ni wípé it's
kéèsì defamation of character ẹ̀sùn rọ́tẹ́ fi kàn wá ó ní Federal Republic of Nigeria versus wàláhì súnmọ́bìláhì lẹ́dílá wà gbogbo ara tẹ́ bá ń dá ọ̀ràn ní ọmọ dá gbogbo ara tẹ́ bá ń dá ọ̀ràn ní ọmọ já sí lélẹ́yìí gbogbo ẹ̀yin bàbá ọlọ́run ọba ò ní bínú sí yín ẹni tó bá pè mí fún reconciliation must have invited the wrath of Allah. The battle line is drawn. Ẹ ṣe mistake. Ẹ ṣìṣe. Wallahi ẹ ṣìṣe. Lílè ta kò sí. Lílè ta kò sí. Kéèsì November kéèsì yìí tó wà ní Federal Court yìí. Gbogbo ẹni tó bá pè fún reconciliation Ọlọ́run ò bá ń wá ìbínú rẹ̀ fún irú wọn. We will never á yanjú ẹ̀ ní court ní agbára Ọlọ́run. Gbogbo ẹni tó bá pè fún reconciliation gbogbo ẹni tó bá pè fún settlement tó bá sọ wípé kéèsì yìí àwọn ó ṣe nǹkan kan lé lórí ẹ jẹ́ kí kéèsì wà ní court ẹ jẹ́ ká wo ohun tí ó ṣẹlẹ̀ pẹ̀lú kéèsì yìí with Federal Republic of Nigeria versus àwa méje